tí ò bá ti lówó lọ́wọ́ ọmọ ẹ̀ àdọ̀rọ̀ lọ́mọ ìyàwó tó bá fẹ́ gan wọn ò ní jọ dalẹ̀ torí ẹ̀ ló ní ìlú máa padà fẹ́. báàrí tàgì àwọn ò léwu o. sórí àfàìmọ̀ kí àárín ọlá máa kú sínú ìṣẹ́ àtòṣì tó wà yẹn. àmì ọ́ sinimá yìí kò yàrá lájú ọjọ́ àbíní làkọ́lé ọmọge ṣe dára tó èkó wá dìgẹ́lé rà gbẹ́rẹ́ sílẹ̀ gbogbo ìgbà ó dìjọ́ ẹ̀ bá rí jẹ́ afárá ẹ̀ tó bójú tó wọ́n kọ́ ṣe púpọ̀ ká lóní. kí ni pọ́nlẹ̀ mẹ́ kí ni títí ẹ kí ni ọlọ́ba wá nígbà ẹni kò rán o kò sí kọ́kọ́ ẹ pẹ̀lú ti tèmi. kò sí nǹkan tó kan èmi pẹ̀lú ṣòro tiẹ̀ o ní kó pa ẹni ẹlẹ́ni síbí àbí. ó tó sọdún ládé adékọ́lá kan ló ń ṣe Táyọ̀ Ṣóbọ́lá o ọ̀rọ̀ tó kọjú sẹ́nìkà yìí ló kọ́ sẹ́lómi bí irú gẹ́gẹ́ nínú sinimá ti tún yìí ọjọ́ àbíní nìjì lájà tó domi inú agbọ́nù ọjọ́ àbíní another powerful story written and produced by Muide Raji directed by Afeez Abiodun starring Ọdúnládé Adékọ́lá Mercy Aigbe Tóyin Adéwálé Afeez Abiodun Táyọ̀ Àmọ̀kádé Ìjẹ̀bú Táyọ̀ Ṣóbọ́lá Jùmọ̀kẹ́ George Bọ̀sùn Ọ̀táyẹmí Oyètọ́lá Ẹlẹ́mọ̀ṣọ́ Tósìn Adéròmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ti tún ọjọ́ àbíní subtitled in English powered by Oleku movie productions ọjọ́ àbíní sinimá ìlọyìn lánàá ó ti jáde ó kọjá fẹnuròyìn ẹgbà bẹ́ẹ̀. ó ti mọ̀ lẹ́ni pé mi ìyá ẹ ni mò ń ṣe ẹ́ wá gbọ́ o ó ti bọ́ sí páńpẹ́ mi o mi ò dẹ̀ ṣetán láti tú ẹ lẹ̀. tí n bá sọ fún ẹ wípé èmi tó ń wò lórí ìjókòó yìí mi ò lè point wípé ọkùnrin báyìí ni biological father mi ń kọ́. ṣùgbọ́n ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí orísun ìbànújẹ́ àtọgbẹ́ ọkàn tí ó lè sọ láéláé ló jẹ́ fún. You don't have any right to take your own life, let alone the baby. These people are nothing but ingrates. You have to do something about it, please. Èmi ò fi ọmọ dọ́rẹ̀ o. Ọmọ tó jẹ́ pé gbogbo ayé ló ti rí òhò ẹ̀ gbogbo nǹkan tó ń gbé kiri ni gbogbo èèyàn ti rí kó dẹ̀yìn lẹ́yìn ọmọ mi. Kò sẹ́ni tó máa ní kí n má ṣe ìgbéyàwó lọ́la kò sí ẹni tó máa dá ọjọ́ ayọ̀ mi dúró. Adébáyé Adétòkùbọ̀ gba Fẹ́rẹ̀fẹ́ Adémọ́lá gẹ́gẹ́ bí ayé ara ní ìgbà òjò àti ní ìgbà ẹ̀rùn láti èmi ìlọ àti títí láéláé. àti gbé jáde káságbá Fóyèkẹ́ arẹwà ọmọge amálẹ́wà bí òyìnbó Fóyèkẹ́ tí gbogbo ọkùnrin kò lọ́nà tí wọ́n ń sọ pé tèmi ni ó gbà tèmi ni ó fẹ́ èmi ni kò fi ṣọkọ ó dògbò dọdẹ ó di wàhálà ó di gidigbe setup tó lágbára tó di owó kò níran àti fún iṣu Adéolú the end ló pin sinimá o ẹlẹ́mìí ló máa last pẹ̀lú Fóyèkẹ́ ọjọ́ ìgbéyàwó ni gbẹgẹdẹ gbiná ojú tóra ní òwe àkàlàmàgbò ọkọ wojú ìyàwó wojú bàbá ó gbẹ jáde pò kan kúrò nílé Ọlọ́run ìyàwó gbáyà lójú títì eré lẹ́lẹ́ èdìrí ẹ mú wòran ẹ wò sinimá tuntun Fóyèkẹ́ ó kọjá àfẹnuròyìn ẹ ti mọ̀ pé gbogbo fíìmù tí Muide Raji bá ṣe ló máa ń wà òkè pípẹ́ confam ti lè léyìí Fóyèkẹ́ làkọlé ẹ̀ written and produced by Muide Raji Antalaniyan ló direct ẹ̀ starring Antalaniyan Bukky Wright Fúnṣọ́ Adéolú Jọkẹ́ Jìgàn Túndé owó kò níran Ìdòwú Lawal Oyètọ́lá Ẹlẹ́mọ̀ṣọ́ Bọ̀sún Ọ̀táyẹmí Kíkẹ́ lọ́mọfẹ̀yìn Ṣara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun Fóyèkẹ́ subtitled in English powered by Oleku movie productions. I don't see why you decide to deprive yourself of the joy.
oh, Atanda. Morawodi, Atanda, Atanda, oh, Atanda. Morawodi, Aluko Bandaro, Ifejola, Ojema Jula. You know, Toyosi, I've actually bottled up this for a long time. From the very first time I set my eyes on you, something told me this is going to happen. I tried. I really tried. It just kept coming. It kept coming back to me. I don't know how it happened, but all I have to say to you right now is that I love you. What are you doing? What exactly are you doing? Why don't you just be man enough and do this? Let's do it. How are you? Can we please see tomorrow morning? Yes, first thing tomorrow morning. Yeah, it's very important. All right, thank you. See you then. Bye.
Hey, move it. Hi, good morning. Morning. How are you? Fine. What? Oh, yeah. But we'll go baby request on call. It's about not I'll ask you. Oh, okay. All right. Faster. You can do it. Faster. Let's do it. Let's do this. Move it. Move it. Move it. Move it. Move it. Do it again. Do it. Move. Alright, o mess up. O mess up. O mess up. Go on in the power for o mess up. Kí ló dé tí o fi sọ fún mi? Tó bá jọ sọ fún mi nsìn, I will have prepared. Hey, Gary. This is the icon. I'm going to start. So what to prepare? But information don't need. But about the furnish any power money. You know to prepare for. Eh? Bro, you know I love. How do you love? See, I just don't want a repeat of Aaron's issue. You know, once beaten. Alright, please. In matters of the art, or once beaten, it's kukuchere, rara. And you go to the battle of hell. So for the fact that you prepare for Aaron, you have to lose this job because of Aaron. Eh? Man, you need to do something about this. We want to need to understand the software. We want to follow Aaron. She excuse. It's okay. You know I'm trying. You're not trying, bro. You are not. Listen to you. When it comes to matters of love, trying is not permissible. You need to talk to Annie. Oh, no, try. Oleku. Nobody am a phone call for here. I'm a man now. I'm a big boy. I'm a guy. I'm trying. Don't suck you. No worries. Yeah, Lord, gentleman. No worries, nigga. Ara ilé má pè mí lánàá. Wá. Tani? Fẹ́mi náà. Fẹ́mi èwo ń bẹ̀? Fẹ́mi kan náà tó mọ̀mọ́ mi. Fẹ́mi mélòó ló tún mọ̀mọ́ mi? Kí ló dé? Ṣé bó ti marry? Má kàn bẹ̀ mí náà ni ó ní kí n try to understand. Understand kí ni? Ó lóun ṣe love mi pé kí n má bínú sàn kí n forgive o pé Wo nítorí pépà. fi gbogbo story tó ń sọ yẹn sílẹ̀. Àbò tí ń mu sí ẹ lórí àbí? Àbò tí ń yóò fẹ́. Kí ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin náà? Ta máa lajú alẹ́ sílẹ̀ kedere. A máa rí pé ìtànjẹ wà níbí. Inú ibẹ̀ náà la máa fẹ́ takú sí. Nítorí kíni? Ìfẹ́ yìí náà. I love this guy, Ashike. I love him. Ó mọ̀ pé mi ò love rí. Mi ò ní kó má love. Ṣùgbọ́n kò mọ nǹkan tó ń ṣe. Kí mọ nǹkan tí mo ń ṣe. Ṣé o understand nǹkan tó ń ṣe fún mi ṣá? But mo rò bí pa àti sọ̀rọ̀ yìí àti yanjú ẹ̀. Mi ì dẹ̀ expect kó tún máa lọ sórí ẹ̀ mọ́. And mo sọ fún ẹ bí èmi àti guy ṣe separate, I should lose contact. And now he's back. I want to go back to him because I still love him. And moreover, when our parents may force it, so I have no choice. I'm sorry. What about our love? I'm sorry. I have to go. Hey bro. Kí ló ń ṣe ẹ́ náà? Tí kí ni fi ṣe kí ni eré kọ́ ni mò ń bá yín ṣe ni. Irú eré kéré wò. Anyway, ọ̀la ni mo ń lọ square, má gbàgbé owó tí mo béèrè lọ́wọ́ yín yẹn. Ọ̀rọ̀ tiẹ̀ owó ni. Every time owó. Ẹ̀yin lẹ mọ̀, mo trust yín ṣá. Kí ló ṣe yín? You look very, very disturbed. Is everything alright? Nothing. I'm just thinking. Just thinking. Èwo ni wọ́n gangan lè ronú nípa rẹ̀? Èwo ni wọ́n bí ti bá ọ? Kí ló ń sọ lẹ́nu? Yes, because mo mọ̀ pé ẹ̀yin ọkùnrin tẹ́ bá ronú nípa owó, ẹ ronú nípa bọ́ọ̀ àbí kẹ́ ronú nípa ọ̀rọ̀ obìnrin. Ẹ dẹ̀ kí n wo bọ́ọ̀. Owó, no, we don't have a problem with that. Definitely ọ̀rọ̀ obìnrin lẹ ń rò. Ẹ máa wo bí àbúrò mi ṣe analyze àwọn ọkùnrin. Ṣé kò yẹ kẹ́rù máa bà mí báyìí?
ẹ fi analysis sílẹ̀, kí ló ń ṣe yín gangan, ẹ sọ fún mi. Come to think of it, I'm actually thinking about a woman. You see, there is this girl I met. We jog together every Saturday, and she's tender, beautiful, pretty, beautiful. Oh my God. Beautiful. My brother is in love. Bale mamu wale o. Mi ò tí bá sọ̀rọ̀ gan. Kí ló dé? Kí lẹ̀ ń rò? Ẹ̀yin fine boy bá ojú tíntín yín láti tún toast obìnrin. Ọ̀rọ̀ yóò lè yẹ. You see, mi ò tiẹ̀ mọ̀ bí mo ṣe lè fúnra mi ní that confidence to express myself to her. Ọ̀rọ̀ àárín ó ṣì ń affect me gan. I understand. You get over it. Ẹ má worry. Ṣé gbọ́? Kí wá lorúkọ ilé yìí? Èmi máa sorúkọ ẹ̀ fún ẹ. Kí wá sorúkọ ẹ̀ fún ẹ kó wá máa fi ṣe ẹ̀yẹ ní ilé kiri. Anyway, ọ̀rọ̀ tẹ́ni kí Tinúkẹ́ má gbọ́. Tinúkẹ́ náà ló máa padà parí ẹ̀ fún yín, ṣé gbọ́? Ẹ̀yin lẹ́mọ̀, ẹ má tètè sọ fún mi ńsìn. My brother is in love. Love more. Man, Bobo you do. Ó dùn sápò ara ẹ̀. Má miss bobo yìí o. Kí ló mean? Ó ṣe máa ń sọ̀rọ̀ rádaràda báyìí lẹ́nu. Ṣé kí lọ fún wọn lọ́rùn ni? Ìwọ náà mọ̀ pé bobo yìí like ẹ. Tó bá like mi, á dẹ̀ fi ẹnu ara ẹ̀ sọ fún mi pé òun like mi. Tí òun náà bá like ẹ, ó lè sọ fún now. What do you mean? Men should always do the first move. Kí ló mean? Old school lapel. Ayé tá wà yìí, anything can ṣẹlẹ̀. Whatever. Tèmi ni mo ti sọ fún ẹ, bá bobo yìí sọ̀rọ̀. Alawiye. We were really last Saturday. I was tired. Really, I was. Oh, really? Mo rò pé ẹ̀kan nínú àwọn girlfriend ẹ̀ mi ò jẹ́ kó wá. No, I'm a good boy. Like having a girlfriend is a thing. Well, you got me there. Well, I was really tired. Mo kàn bá ẹ ṣeré náà ni. Hello? Bayo is yours. Can we see tomorrow morning? First thing tomorrow morning. Yeah, it's very important. All right, thank you. See you then. Bye. ATANDA, 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 ATANDA. Awoye morawo dio, morawo dio, morawo dio. Morawo
Atanda oh, Atanda oh. Awoye morawo dio, morawo dio, morawo dio. Má yọra ẹ lẹ́nu. Wọ́n lè rí ẹ. Wọ́n lè rí mi bí ti báwo. But you can see me. O kì í ṣara wọn mọ́. This is where you belong now. Mo rí pé nǹkan ṣì rú ẹ lójú. Orí gbogbo èèyàn ṣe ń lọ. Ǹjẹ́ kankan yí padà láti ìgbà tó ti kúrò lára wọn? Nǹkan ò lè yí padà. Níwọ̀n ìgbà tí ọmọ ẹ̀dá bá wà nílé ayé, ló yẹ kó ṣe ìwọ̀nba tó lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wọ alẹ́ ayé mọ́yà. Wọ́n á máa ṣe bẹ́ẹ̀ ni pé táwọn bá ń sí ilé ayé mọ́, ilé ayé á dúró. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé mo ti kú ni? Ikú. Nǹkan tó ń pè lápò wọn nìyẹn. Nǹkan tí wọ́n mọ̀ ni pé ọmọ ẹ̀dá máa ń gbéra ńlẹ̀ ni. Lápá òun, wọ́n rò pé tí wọ́n bá ti kúrò lára wọn, ní pé òpin ìrìn àjò ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni pé èèyàn wọ ọkọ̀ tó bọ́lẹ̀ láti wọ ọkọ̀ míì ni. Níbi tí wọ́n wà yìí, bus stop kan ló dé yìí. It's a long, continuous journey. Kò tí ì yé mi. What's going on? Ó máa tó yé. Ó máa tó yé. Awoye morawo dio, morawo dio, morawo dio. Dende. Báwo ló ṣe mọ orúkọ mi? Don't be confused. Torí pé o ṣẹ̀ṣẹ̀ dé ni. But very soon you get used to everything. Sori uncle tí wọ́n mú ẹ kiri yẹn. You can't learn fast from him. Torí pé he is too philosophical. Àròjinlẹ̀ wọn ti pọ̀ jù. Please, can you ṣé o lè ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi? Kò yé mi. It's simple. O kì í ṣara òun mọ́. Am I dead? You are lifted. O ti gbéra ńlẹ̀. Same thing tí uncle yẹn sọ náà nìyẹn, gbéra ńlẹ̀. Please explain to me what's happening. Are you dead too? I am finally uplifted. Explain. You see, to die and to be lifted are two different things. Ní apá kejì lọ́hùn ibi tó ti wá, ikú lẹ máa ń pè. And death is the end of the world. But níbí, it's lifted. It's like a transition, you know. This is the realm where the physical world has no relevance. Oh my God. I'm dead. I'm dead. Ó ṣì máa yé dáadáa. I'm dead. I'm dead. No. I'm dead. I'm dead. Dende, will you please snap out of this? Check in song kankan fún ẹ. O ní láti tètè mọ bí o ṣe máa rìn. Kí tún ni? Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ Dende, tí o ṣe ń ṣe lápá ọ̀hún, ó yàtọ̀ sí bó ṣe máa ṣe níbí. Fine, there's no physical barrier here, but still o ní láti mọ bó ṣe máa ṣe. Kí ló mean? Ibi tó ti wá lọ́hùn, ṣe bó máa ń dárìn. Okay, tó bá ń dárìn tó bá mọ ibi tó ń lọ, kí ló máa ṣẹlẹ̀? Èèyàn máa sọnù. Good. Same thing náà ló máa ń ṣẹlẹ̀ níbí. But ìyàtọ̀ tó wà níbẹ̀ ni wípé
There is no physical barrier. Kò yé mi. Okay, good. Ṣorí níbí tí o bá fẹ́ nǹkan or tó bá fẹ́ lọ síbi kan, all you need to do is just concentrate. Then you move anti-clockwise. Tó bá níbi kankan tó fẹ́ lọ, àbí nǹkan tó fẹ́ ṣe, just do it. Seriously? That's the trick. Okay. Okay. Next week manage AGM. Báwo ló ṣe mọ̀ nǹkan tó wà lọ́kàn mi? Mẹ́mú tó sẹ́ǹsì mi nísìnyí ni mo rí o. Mi ò dẹ̀ tí parí report mi, mo gbé. Èmi gan-an mo need to review àwọn files tí mo fẹ́ submit. Oh, we'll see tomorrow. Kí ló ṣe ẹ́? Kò sí. Kò sí? Lójú ẹ̀ change báyìí. Ọlá tó san. Mú mi rántí Dèndé. Oh, Dèndé. Ó ga o. Ṣé bíyàn ṣe máa lọ nìyẹn? I really miss that guy. You know. Tó bá yẹ pé mo ti mọ̀, má ti listen sí advice tó sọ fún mi. Má ti sọ fún pé mo really love bọ̀bọ̀ yẹn. Toyosi, I'm here. Ó better tó follow advice mi. Ó tí follow advice mi. Ló wá ń ṣe báyìí. Tó bá wá follow advice mi ńkọ́, kí ló máa ṣe ẹ́? I really wish I spent some time with that guy. Nísinsìn. Pẹ̀lẹ́. 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 Ṣé ń lọ bẹ́ẹ̀ máa sọ wá àbí? Pẹ̀lẹ́. Tẹ́gbọ́n kankan fẹ́ sí mi lára. Pẹ̀lẹ́ ṣé ń bá lọ máa sọ wá? Then listen, you are still a baby. Ọmọ kékeré ṣì ni ẹ́, ó dàbí ọmọ oṣù mẹ́ta tó ṣe nǹkan bí wọ́n ṣe ń rìn. Ṣé o mọ̀ pé irú ọmọ náà inú ẹ̀ máa dùn, ó máa fò kiri. Àmọ́ kò ní mọ ìjàmbá tó wà níbẹ̀. Okay, imagine kí irú ọmọ yẹn wá bọ́ sí ojú títì, kí ló máa ṣẹlẹ̀ sí? Mi ò mọ̀ pé nǹkan kan máa ṣe náà tí mo fi fọwọ́ kàn. I didn't know. Ó dẹ̀ ti wá mọ̀ báyìí. Then listen, don't be in a hurry to exercise whatever knowledge you have about your present status. Torí pé ó lè fa ìjàmbá fún ẹ àti gbogbo àwọn tó bá wà l'around ẹ. Sorry, bí physical body ṣe lè wà hot, bẹ́ẹ̀ náà ni soul náà ṣe ní feelings tó dẹ̀ lè wà hot. Really? Yes, example náà ló rí yẹn. Sorry, bó ṣe wà ní líkì, bẹ́ẹ̀ náà ló wà ní gbàǹjà. Dende, you need to be extremely careful. Transition time ló wà yìí. You can move around. You can see your people. Mi ò mọ nǹkan tó fẹ́ rí wọn fún o. Torí you can see them but they cannot see you. And like I said, rírí ẹ ó lè fa ìjàmbá fún wọn and wọ́n lè fa ìjàmbá fún wọn náà. Bí kíni? Ìyẹn ni mi ò lè dáhùn because nǹkan tó bá máa affect mi ó lè má affect wọn. Nǹkan tó dẹ̀ máa affect wọn ó lè má affect me. It differs for individual. All right. I'll be careful. You really need to be careful. Atanda, Atanda, oh, Atanda. Sure, enjoy environment here. Yeah, it's a very nice place. I like it. I like the natural feel. Báwo lo ṣe discover ibi báyìí? Yorùbá ló sọ wípé àpọ́nrúmọ ibi tí ọbẹ̀ oúnjẹ ti dùn. Yeah. Ẹni tó bá ń pòwe nílé àná ló máa ń sọ ìtumọ̀ ẹ̀ o. Orí bó ṣe sọ, ẹni tó bá pòwe nílé àná, òun náà ló máa tún. Ìyẹn ti fún mi ní nǹkan kan nìyẹn o. Ìyẹn mi pé láìpẹ́ láì jìnnà, àwọn dájú àtàwọn ọmọ mi ní pé dáná mi. Àná ibi tí bá o. Mímà kan pòwe mi ń tèmi ni. Irọ́ ni gbogbo reaction tó wá sáré fún sínsìn. Anyway, bachelor ni mi. Kò síbi táwọn kì í jáde dé. So mo ṣì mọ bí nìyẹn.
I see. Yeah. Gbé call ni now. Oh. Má dá lóhùn jàre. Àbúrò mi ni. Mo ti mọ nǹkan tó fẹ́ sọ. Oh, okay. Yeah. All right. Atanda, oh. Atanda, oh. Why are you angry? Atanda, oh. I am not angry. Dende, like I told you, Shori Oshidabi ọmọ kékeré níbí. Wọ́n bó ṣe ń hús jáde nínú ẹ̀. Shori everybody tó wà níbí ló mọ̀ pé ó ń bínú. Right now you're here. The next minute you are not here. But in your word you're here. Come on, tell me, why are you angry? The next minute I'm here, the other minute I'm there. How do you know I'm angry, really? Anger is like a wall here. Ìbínú ló máa hàn lójú níbi tí ẹ ti wá lọ́hùn. Ṣorí lọ́hùn tí ẹ bá ń bínú ó máa hàn ní ojú yín. But ṣorí níbí kò kí ń hàn lójú. But gbogbo èèyàn ló máa wọ̀ mọ́. It's like a wall. And you know, if there's a wall, people won't be able to go to the other side. So I need you to tell me what is wrong with you. Why are you angry? So I'm listening. Do you know that there are too many bad people in this world? Sorry, ọkùnrin tó ń bá Tóyọ̀sí sọ̀rọ̀ yẹn. Irọ́ pátápátá ló ń pa fún. I just don't get it. Why? How can somebody just deceive an innocent girl like that? Iṣẹ́ èèyàn ọkùnrin nìyẹn, but ọkùnrin ni wọ́n náà náà so kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Ọkùnrin tèmi ò ń ṣe báyìí. Really? I know. You know. Báwo ló ṣe mọ̀? Ṣé ìyẹn tún máa ń farahàn ní rẹ̀mí ni? I know Dende because this is a pure rem. O lè parọ́ níbí. Kò ń ṣe apá kejì lọ́hùn bí tí irọ́ tó wà, but this bit is pierce. Nígbà tó mọ̀ pé kò sí nǹkan kan tó lè ṣe sí. Ó ṣe wá ń dára ẹ láàmú. Ara ló tà mí. Ó kàn ń parọ́ fún lady yẹn ni. Má ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣorípò tó wà yìí sí, ó ti gbéra ńlẹ̀. Àwọn ìwà tí àwọn ará apá kejì máa ń wù ní tó fi jẹ́ ará apá kejì. Àwọn ìwà bíi ìbínú, bíi ká fẹ́ máa gbẹ̀san, ká máa mọ́mọ́ làkejì wa, ká máa mú mọ́nú. Kò yẹ ká máa bá lọ́wọ́ ẹ mọ́. Irú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn tó bá ṣe ń bẹ lọ́wọ́ ẹ, àti tẹ̀síwájú ẹ á nira ní ṣókí. Mo ti gbọ́, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Sórí ibi tó wà yìí, àǹfààní wà fún ẹ láti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń lọ lódì kejì. Tó o bá wá ní kó wá máa fara ya nítorí gbogbo nǹkan tó ti rí. Ó kù díẹ̀ káàtó. Gbogbo nǹkan ti wà létò. Fílẹ̀ bẹ́ẹ̀. Jẹ́ ká láyé máa ṣayé. Ṣó ti gbọ́? So lovely. Láìkí ní ìṣá o, mo ti ní bàtà àti báàgì tó máa bẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀. Tó bá ti ní bàtà àti báàgì nǹkan, wá dẹ̀ ra bàtà àti báàgì sílé tó máa máa ṣe. Ó ṣe kí n máa fi gbogbo owó mi ra bàtà àti báàgì àbí. Àbí sweetheart ẹ̀ ń complain pé ẹ̀mí òun ò gbé. Don't even go there. Oh, that guy is sweet. Ṣé lóòótọ́? I'm telling you, that guy, Babe, he's nice, he's gentle. Ṣàrọ̀ra, ó ṣọ́ pé kò ti ní girlfriend. Jẹ́ wá sọ nǹkan fún ẹ, ṣùgbọ́n pé Olóhùn fẹ́ èèyàn kan tẹ́lẹ̀, wọ́n ti marry as in marry o. Kí òun yẹn dẹ̀ ṣe ń pé òun lọ travel, bẹ́ẹ̀ ni pé òun fẹ́ lọ ṣe shopping, ó dẹ̀ dúró síbẹ̀, ó dẹ̀ fẹ́ àkàtà. Ó ga gan. Àwọn obìnrin ṣá, a máa ní àwọn ọkùnrin burú. Wá dúró nǹkan tóbìnrin kan ṣe. That's too bad. Do you know, when he was telling me, ó dàbí ní pé kó máa sunkún. It's a very sad story. Ó jẹ́ ká fi yẹn lẹ̀. Ṣé aṣọ yìí mo like ẹ̀ since tó ti like ẹ̀ ṣé kẹ́ mú. But ṣùgbọ́n kí wọ́n ilé ṣá. I will fine. Ọ̀rẹ́ mi o. Wàá dá padà. Ó ṣe.
Ìgbà wo ni leave máa bọ́ sí níbi iṣẹ́? Ó máa pẹ́ díẹ̀ o. Máa tó 4 months. 4 months time. 4 months time. So o máa bọ́ sásìkò kan náà ni o. Because I was hoping pé a jọ máa lọ sí Peninsula Resort. Oh, okay. Really? Yeah. Ìgbà wo lo fẹ́ ká jọ lọ? End of the month. Èmi lè gba sick leave ní tèmi. For real? Oh, yeah. Wow, I really can't wait for that. Yeah, just give me a hug. Yeah, I can't wait for that. Okay. So, kí ló máa ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká pàdé ńbẹ̀ on Tuesday. Same place, same location. Ṣógun ilẹ̀ wà mẹ́rin? Of course now. All right, good. No wahala now, so I'm married. Abi? Guy, we are in business. Omi ne. Gbà síbẹ̀. Nice one, bro. Mo ti dé. You really love that lady. I do. Maybe I did. Ṣé ó nífẹ̀ẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ṣá? Orúbẹ. Orúbẹ. Kí ló ń jẹ́ orúbẹ? I really love this girl. But I never got to tell her. Oh. You joined us on the day you wanted to. Tó bá dẹ̀ jẹ́ wípé mo ti tètè sọ fún. Maybe tí n bá ti tètè sọ fún. I just need one last opportunity. Àmọ́ tí bọ́ ṣá, aṣọ ò bọ́ wọn yẹn mọ́. The only thing, you see that guy tó ń tẹ̀lé kiri yẹn. Mo pé bóyá èèyàn dáadáa ni. I don't know. I'm suspecting that guy. I think he has bad intentions. So, if he had bad intentions, what are you going to do about it? Think that you can do nothing. Maybe you are helpless. Kò sí nǹkan tó lè ṣe láti bí. Yes, kò sí nǹkan kan náà tó lè ṣe láti bí. Èmi náà ti love rí. Mo ti nífẹ̀ẹ́ rí. My fiance. Ìgbà tó yá, ó ní kidney problem.
and he needs a transplant. Mo volunteer láti fi kidney mi sílẹ̀. I died through the process. Guess what? He married my best friend. Wow. He did not even come for my burial. He said he was busy. That means he never loved me. It was just a waste of time. A total waste of time. O ti yí fẹ̀dẹ̀ ní àbí? Ìwọ náà dẹ̀ wá mọ́ ọ pé kò sáǹfààní fún irú àwọn eré pábẹ́ yẹn. Ẹlẹ́ran ara nìkan ló ń jàǹfààní. Adùn ara, adùn, idún, adùn, dùn. What was that about? Kí ló mean? Passions belong only to those in flesh. And gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n mọ̀ kí mo like ẹ gidi gan ni. And we can only be together in soul. A lè ní physical pleasures. Sorry, ọ̀rọ̀ gbogbo yín ṣàkókò yé mi. Ó ṣì máa yẹ. Guys, ilé ni àṣekágbá wa. I just want everything to be in order. Kole, sorry, má lo opportunity last operation wa yẹn kó fẹ́ bu wá lọ́wọ́ díẹ̀ kó má lo yẹn láti máa yí wa. I trust you. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ bó ṣe wà important mi sí ni. Ní sùúrù ó kàn ṣáà máa ń sọ pé ó wà important. Mo dẹ̀ ti bí ẹ pé this girl who is she ọmọ ta ni. Ó sọ fún wa báwo la ṣe wá fẹ́ mọ family ẹ̀ àti irú capacity tó máa ní. No, Smith. Kúnlẹ̀ òkè ṣọmọ kékeré náà. And again, báwo ló di doubting Thomas? Ẹ má worry, ẹ má làágùn jìnnà, ẹ má worry. Màá sọ fún yín. Sherry girl tẹ̀ ń wò yẹn. Òun nìkan ni the only daughter for Minister for Petroleum Resources. What? Mr. Tiyo Adejare. And guess what? Ìyàwó ilé ẹ̀kọ́ ló bí fún. Bẹ́ẹ̀ ṣe ń wò yẹn. Kò dẹ̀ sẹ́ni tó mọ̀ nípa ẹ̀. Not even the wife. Wow, okay. And there are two things involved. Okay. We kidnap, we blackmail. Wow. 50 million naira or nothing else. 10 million naira on my head. Oya dúró náà. Ṣé o lè ṣọ́ pé ká kidnap ẹ méjèèjì papọ̀? Ó ní jẹ́ kó ti fúnra sí mi. Only point. Makes sense. Don't worry, I have everything all planned out. Nísòro, girl yìí gangan, níbo ló ti mọ̀? Ìyẹn wá important. Mo ti ń dúró de béèrè yìí, pé mo kàn ẹ má worry, gbàgbé ẹ̀. Kúnlẹ̀ báyìí ká gbàgbé. Ẹ gbàgbé ẹ̀ mọ tí ẹ dọ̀tí sára mi. Ó yìí sọ wá sínú ọgbọ̀n kó tàtà pé kí ni. Okay, ayé yìí. Ẹ dọ̀tí sára. Kò tí mọ̀ o. Ìgbà wo ló wá fẹ́ sọ fún? Oh, I don't know. Ṣé bàbá àwọn ogun tí ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ló ń bí mi? Ṣé ìyàwó wọn ló wá burú tó yẹn? Gbàgbé tí wọ́n yẹn. Nǹkan tó ń ba èmi lẹ́rù báyẹn ni pé kí bàbá yẹn má tún dàbí àwọn tó kù. Èmi náà rí bẹ́ẹ̀, but do you really love this guy? Ṣo fẹ́ gbọ́ òótọ́? Èèyàn tí mo bá really like. Dẹ̀yìndé àbí? Dẹ̀yìndé. But mo fẹ́ fún Kúnlé ní opportunity. I hope I can fall in love with him. Okay. Oh, let's go. Come on. For how long ló fẹ́ máa ṣe guardian angel? Báwo ló ṣe máa kó wà ń bí? Apá kejì lọ́hùn ibi tó ti wá. Ṣé téèyàn bá jáde, tẹ́lómi wá tẹ̀lé lọ, ṣé ẹni ò ní mọ ibi tó wà ní? So,
Why are you following me around? Why are you watching over her? She's in danger. Kò sí nǹkan tó lè ṣe sí. Kò sí nǹkan tí mo lè ṣe sí bíi ti báwo. Ṣé kò sí nǹkan tí mo lè fi ràn lọ́wọ́ ni? Ó ṣe ní láàánú pé kò sí nǹkan tó lè ṣe sí. Nísìnyí báyìí, olùwòran lásán ni ẹ́. Aláyé ló ń ṣayé. Dende, why are you bothering yourself? I need to help Toyosi. O ò lè ràn lọ́wọ́. O ò sí nípò láti ràn lọ́wọ́. Ó yẹ kó yé ẹ jù bẹ́ẹ̀ lọ. Kò yé mi. Kò dẹ̀ yé mi débi pé bí mo ṣe wà yìí, ó dàbí ìgbà pé nǹkan kan ò sí lára mi. Bí kíni? See, I feel incomplete. I feel neither here nor there. I don't understand. Ó dà pé nǹkan kan ò pé lára mi. Má worry. Ó máa tó yẹ. Tó bá ti gbéra ńlẹ̀ pátápátá. This is your language. I don't get it. See, okay. Àti tó ìgbà wo tí mo ti wà ní this world. Ibi yàtọ̀ sí apá kejì lọ́hùn. Kò sí ìgbà, kò sí àkókò, kò sí ọjọ́, kò sí oṣù, bẹ́ẹ̀ ni kò sí ọdún. This place is timeless. But don't worry, you'll get to understand by the time you're fully lifted. This is your lifted every time. Ṣàlàyé fún mi ní ọ̀nà tó máa gbà yé mi. Okay, let's go. The decision is solely yours to take now. Nǹkan tẹ́yìn bá ti fẹ́ làwa máa ṣe. Doctor, but still, what are his chances? Well, recovery chances are slim gan. In fact, pulse rate drop drastically. The patient bá dé ti lọ nǹkan máa bẹ̀rẹ̀, we can only hope. If he comes out of it, then ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wá máa ṣiṣẹ́ lórí kí okun àtagbára kó lè padà sáré dáadáa. Doctor, tí bá gbọ́ nǹkan tẹ́ ń sọ dáadáa, ẹ̀ ń try láti sọ fún wa pé kò sí hope kankan mọ́. I can't be specific. The patient mi bá lọ fún coma, ó máa lọ fún 2 or 3 days. Ẹlòmíì máa lọ for 4 weeks. In fact, mo ti rí cases olóṣù mẹ́fà rẹ̀. It all depends. It depends on what? They're talking about you. But he's not saying anything, Vicky. I don't know. Tinuke, kí ni nǹkan tó fẹ́ ká ṣe báyìí? I don't know. Listen, I understand how you feel, but rántí pé òtítọ́ ni doctor sọ. No. Sure, take it easy. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àti ná gbogbo owó tán. Our health insurance we want to pull out. Èmi gan tí mò ń bá ẹ sọ̀rọ̀ ikọ́ náà má jẹ́ kárí ni. Ọwọ́ ti fẹ́ kàn sálẹ̀ àpò. Jọ, jẹ́ ká jọ gbogbo ẹ̀ papọ̀. Ká analyze ẹ̀. Jẹ́ ká fi Dẹ̀yìndé lẹ̀ kó lọ sinmi. He has tried. Let's get done with this. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ rárá. He's my brother. He's the only one that I have. I just pray he comes out of this fine. And he is the only true friend I have. Ready to do 3 months lórí life support. Tó bá lọ 6 months, àǹfààní àwọn hospital ló jẹ́. Kò ṣe wá lóore kankan. Jẹ́ ká jọ rò kíní. Let him go and rest. No. No. I don't want to lose my brother. He's the only one I have. Ta ni mo fẹ́ lọ bá. Kò sẹ́lòmíì lẹ́yìn òun náà. No. But má gbàgbé nǹkan tí doctor sọ.
No. No. This cannot happen. They cannot do this. They can and they will. See, tí wọ́n bá your life support, kí ló máa ṣẹlẹ̀? Ó máa gbéra ńlẹ̀. You'll be fully lifted. You mean I'm going to die? You're not going to die. You're simply going on to another realm in your journey. I am not done with this realm. I am not. Dende, why do you so much wish you were back there? Níbi tó jẹ́ pé wàhálà jà sókè jà sódò. There's no peace. And here there's so much peace. Here. Ibi tí mo wà yìí, mo ní peace. So I have peace here. Tó bá padà kí gan ló fẹ́ lọ ṣe? Bẹ́ẹ̀ni, kí ló fẹ́ lọ ṣe? Yes, what else do you want? Gbogbo nǹkan tó fẹ́ ló ní. Olówó bó ṣe ń lówó. Ìyẹn dáadáa ní mẹ́sì láwùjọ. Kí ló tún fẹ́ lọ ṣe? Ṣé o fẹ́ lọ kórúkọ rere tó ní lọ bàjẹ́ ni? Kò sí nǹkan tó fẹ́ lọ ṣe. You have everything. O lè lọ. 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 O lọ bí kókó. O lè lọ. O lè lọ. O lè lọ. Stop! I have never loved. So, nítorí ìfẹ́ ló ṣe fẹ́ padà lọ síbẹ̀. So, torí ìfẹ́. Atanda oh, Atanda oh. Atanda oh, Atanda oh. Atanda oh, Atanda oh. Awoye morawo dio, morawo dio. Ó ṣe ń ronú àti padà ni. And there's nothing that can make you choose to stay. I need to go back. You know, when you tell yourself about it, they're about to kidnap her. Tinuke àbúrò mi. She cannot survive without me. I need to go back. Ààrẹ wà ní hospital. Ilẹ̀kùn kan ṣoṣo tó lè gbà padà sọ́run ni. Yeah, I know. But mi ò mọ̀. Ṣorí àtìgbà tí mo ti wà ní ibi mi ò tí fojú kan ara mi rí. As in, mi ò tí rí ara mi. O lè rí. You can't see it again, except it. Except what? Except what? Please. Téèyàn bá lọ sí ibi tí ilẹ̀kùn wà, kí ló fẹ́ ṣe níbẹ̀? Ṣebí kó ṣí ni. Ara ẹni ilẹ̀kùn tó wà láàrin òwò àti apá kejì lọ́hùn. Kò ń ṣe pé o lè rí, àmọ́ o ò ní agbára láti rí. Ara ẹ wà ní hospital báyìí, but you don't have the capacity to go there. Can you help me? There are two ways tí silver cord fi lè jà. One ni pé tó bá ti pẹ́ tí o ti yọjú sí ara ẹ̀, the silver cord becomes weak, ó máa wá já.
The second one ni pé tí nǹkan tó ṣẹlẹ̀ sára ẹ̀ tó bá fi lè ṣẹlẹ̀ ó lè mú silver cord já. Tó bá wá já nǹkan. Then you will be fully lifted. Not now. I'm not ready. Chef, I'm going to be ready. Well, I'm sorry, just normal procedure. Yeah, I can be lower. Oh, what is sign? Kí ló dé? His birthday is just 10 days away. So I'm thinking we can keep him till then. Celebrate his birthday for him. Then we take him off. What do you think? Oh, anyway, disturb Bambi. But I hope you understand the cost implication. Okay. Ẹ jẹ́ ká ṣe. Baba mi. I think he's making sure I remain clean. Here we are. I'm deeply sorry for what you guys have been through. I'm very understand the right decision that it's taking. You understand? It is well. There we go. Can you imagine that? Touch your silver cord. Touch it. Touch it. No, Tare. Touch it. What's that sound? David! 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 Doctor! David! Doctor! He's alive! Praise God! Praise God! David! 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 David, wait! David! David! David, wait! David! David!
Hello, bro. Yeah, wow. Yeah, it's gas, bro. Alright. Yeah. Doctor. How is he? He only passed out. But he's alright now. Thank God. You can come and sing. Thank God. Thank God. In fact, yeah, boy. Here we are. Yeah. You know what? What? I can't just stop thanking you. Let's be chilling now. You saved my life. You saved life meaning now. How many? I don't get it. Eme ló fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi. But to tell you the truth, we were going to save life. You know, it was that urge to actually save you that brought me back to life. And I guess nǹkan kan ṣo tí mo wá ṣe tí mo dẹ̀ wá sọ òní wípé I love you. I love you from the bottom of my heart. And all I want is for you to marry me. I'm yours. Ohun ìfẹ́ wá mi rí bí orin fẹ́ni tó di tí olólùfẹ́ mi mo lóhun tí mo fẹ́ wí mo lóhun tí mo fẹ́ sọ àwẹ́lẹ́wà ọkàn mi fẹ́ sí ọ. I'll come in fast, I'll come in fast, yeah, I will. I'll come in fast, I'll come in fast, I really don't know me, really, yeah, I will. I'll come in fast, I'll come in fast, I'll come in fancy, 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 Atanda.